ìyá Ìjẹ̀bú kí tún ló dé báyìí kí tún ló dé. ọmọ ìyá mi ò tí gbọ́ tó bá di on the 15 ní ọjọ́ Friday ó ti yẹ wẹ́ dédé ọmọ Ìjẹ̀bú náà papọ̀ Ṣàgámù ni Ògèrè ni Rẹ́mọ ni Ìjẹ̀bú-Igbó ni Àgọ́-Ìwòye ni Òru ni Àwà ni Ìlápòrú Ìjẹ̀bú-Òde Ọ̀gbẹ̀rẹ̀ Iléṣè ó ti yẹ wẹ́ sí water side gbogbo wọn ẹtù yáyà because lọ́jọ́ Friday a máa ṣe rally kiri ti Oòduà Congress ó ti yé yín nísìn fún gbogbo ìṣọ̀kan ọmọ Yorùbá ló jẹ wá lójú kò ẹnì gbọ́dàlẹ̀ ọ̀dàlẹ̀ bàbá wa ìwà ẹ̀ṣọ́ máa kú dáàdò píà pépè ó ti yé báyìí sí ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ Friday ní Ṣàgámù ni ẹ má wọrí dédé nǹkan tẹ́ má lò sí one leg ṣe vẹ́ẹ̀sì rẹ fẹ́ ni ṣe káàpù ni ẹ gbàgbé ànúwó àníkọ́ tá a máa fi ṣe ó wà lẹ́ ó pọ̀ gan ṣáà máa bọ̀ ní Ṣàgámù ní ọjọ́ Friday ṣàtúntà gbẹ̀bẹ̀ yẹn mọ̀ ìyá mi tó bá jọ di 16 ẹ̀yin ti Ìbàdàn nílé Olúyọ̀lé ti àǹtí ó ti yé yín sí wọ́n ní Ìbàdàn lọ́mọ ọmọ láìpò Ìbàdàn lọ́dún 16 wọ́n máa ṣe Ìbàdàn Central ẹ tún máa bọ̀ kẹ́ ẹ tún yáyà ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mẹ́yìn ẹ̀gbọ́n mẹ́yìn àbúrò mi ẹ tún yáyà kẹ́ ẹ tún yà lọ́jọ́ Saturday a máa ṣe rally ní Ìbàdàn ṣé ẹ fẹ́ gbọ́ mẹ́yìn ọmọ ìyá mi Oòduà àgbèwà ẹnì gbá ọ̀dàlẹ̀ bá máa wá wáyé fíà rọrọ wọn. Stay blessed, watch this video and share it ni o guys, share pẹ̀lú gbogbo àwọn èèyàn ọjọ́ Saturday àtọjọ́ Friday Ṣàgámù ní Friday on the 15 on the 16 ìyẹn ní ìlú Ìbàdàn ẹ ti gbọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi. Stay blessed, love you all.